أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. mo kí gbogbo ẹ̀yin olóríire èèyàn, gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ̀dá, mo kí yín wípé a kú ojúmọ́. Kí Ọlọ́run kó wọlá bó ṣe tó nínú àánú ẹ̀, kí Ọlọ́run kó má fi wá sílẹ̀, kí Ọlọ́run kó gbàdúrà wa, kó yọ́nú sí wa, gbogbo ohun tá a béèrè níwájú rẹ̀ ó ní kó ṣe fún wa. Èyí tá a fẹ́ kí Ọlọ́run kó bá wa lé jìnnà sí wa. Ọlá àti tóbi Ọlọ́run, ọlá agbára Ọlọ́run, ọlá ògo ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa. Mi ò ní pẹ́ púpọ̀ lórí ètò yìí. Ẹ bá wa share ẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé bí ẹ ṣe ń wọlé sórí ètò yẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire èèyàn, ẹ̀yin alálùbáríkà ẹ̀dá, ẹ má bá wa share program yìí káàkiri. Bí ẹ ṣe ń wọlé sórí program yìí, a kí yín gbogbo mùsùlùmí òdodo, àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ o. Oríire ayọ̀ àlùbáríkà á jẹ́ ti gbogbo yín o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀. Ẹ bá mi share ẹ̀, ẹ bá mi share ẹ̀. Ẹ bá mi share ẹ̀ dáadáa. Ọlọ́run á dúró tì wá, kò ní dà wá láàmú. Ọlá agbára Ọlọ́run, ọlá ògo ẹ̀. Gbogbo ọwọ́ tó ń share program yìí, ẹ ní fọwọ́ yẹn gbọ́mọ sí. Ẹ ṣé. Now, ẹ dẹ̀ má gbàgbé láti fún wa ní star. Ẹ má gbàgbé ètò tó bá ti dé ètò alálùbáríkà báyìí, ètò Islam yìí sì ètò tí èèyàn dákẹ́ fún. Anytime, any day, tá bá ti rí tó strange sí wa, a gbọ́dọ̀ jáde ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́. Tó bá jẹ́ ẹni tó nímọ̀ dáadáa, wàá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ni o. Wàá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́. Lópin ìgbà táwọn kan tán bá ti fẹ́ parọ́ mẹ́sìn, àbí tán bá fẹ́ gbé tí ò sí inú ẹ̀sìn wa wá, a gbìyànjú ẹ̀ láti lè jẹ́ kó yé ayé. Torí ìran èèyàn tó wà lórí social media ó pọ̀ gan. Social media wà fún láti lè jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, láti lè jẹ́ ká kọ́ra wa báwo ni ẹ̀kọ́ ẹ̀sìn ṣe rí,
tí social media wà fún nìyẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí program yìí ẹ bá mi share. Nǹkan tí social media tó wà fún ònìyẹn. Kí a kọ́ra wa báwo ni ẹ̀kọ́ ẹ̀sìn bó ṣe rí. Ìtàwọn èèyàn bá fẹ́ gbé wá tí ò bá sí nínú ẹ̀sìn a máa ṣàlàyé ẹ̀ fúnra wa. Nǹkan báyìí o táwọn èèyàn sọ yìí o báyìí ló ṣe rí lọ́dọ̀ tiwa o. Báyìí ló ṣe rí lọ́dọ̀ tiwa o. Báyìí ni ojú ọ̀nà báyìí ni Islam gbà káwò o. Cause tọ́lọ́n bá fún ẹni mọ̀ níwọ̀nba tó o bá lè ṣàlàyé ẹ̀ dájúdájú ìwọ ló lẹ́ṣẹ̀. Kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kí Ọlọ́run kó gbàdúrà wa kó má dá wa láàmú. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn gbogbo yín ni mò ń kí o. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn gbogbo yín ni mò ń kí. Ẹ má bá mi share ẹ̀ dáadáa. Àmọ́ síwájú kí n tó lọ bẹ̀ yẹn mo kí gbogbo ọmọ Ṣakí ní tilé toko, gbogbo ọmọ ìlú Ṣakí ní tilé toko kú ìpalẹ̀mọ́ the Muslim community Ṣakí, Ọ̀yọ́ State, Nigeria. The Muslim community Ṣakí, Ọ̀yọ́ State, Nigeria. Kú ìpalẹ̀mọ́ launching of 1.5 billion naira development fund for the upgrading of Muslim hospital and school of basic Muslim Medical Foundation, Ṣakí, Ọ̀yọ́ State. Ọjọ́ náà ó jẹ́ on the 18th of this month, November 2023. Executive guest of honor tó ń bọ̀ ńbẹ̀ His Excellency Engineer Oluwaseyi Makinde, the Executive Governor of Oyo State. Spiritual Father of the Day, His Eminence Al-Haj Muhammad Saad Abubakar, CFR MNI, the Sultan of Sokoto, the President General of NSCIA, inshallah. Chief Launcher ọjọ́ yẹn ni Alhaji Chief Ahmed Eraji San, Baba Adini League of Imams and Alfas Okeogun, Oyo State. Co-Chief Launcher, His Excellency Alhaji Senator Dr. Aliyu Magatakada Wamako, Serikin Yama of Sokoto. Umawayini on the 18th of this month, inshallah. Imigana ma wambe lagbara Ọlọ́run. The Auditorium School of Basic ni wọ́n ti máa ṣe 4th of Jumada al-Ula 1445 Hijriya. Dédé agogo mẹ́wàá àárọ̀ lẹ́tọ̀ náà bẹ̀rẹ̀. Gbogbo ọmọ Ṣakí mo kí yín a kú ìpalẹ̀mọ́. Ọlọ́run á bá wa ṣe ní rọ̀rùn. Láti ìdàgbàsókè ìlú ni wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí, wọ́n fẹ́ kọ́ hospital, wọ́n fẹ́ kọ́ school. Ìlú Ṣakí ní gbogbo òkè Ògùndẹ̀rí l'Ọ̀yọ́ State. Ìlú Ṣakí ò kéré nínú ìlú alálùbáríkà ni. Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo ọmọ Ṣakí náà a kú ìpalẹ̀mọ́. Ọlọ́run á bá wa ṣe lágbára t'Ọlọ́run.
Sheikh Abdulrauf mo kí yín o. Sheikh Abdulrahman Fasasi mo kí yín o. Sheikh Rafi Oloko mo kí yín o. Gbogbo yín la kí o. Akópalẹ̀ wọn mo kí kábíyèsí wa ọba wa nílùú Ṣakí. Ọlọ́run á bá wa ṣe gbogbo ẹni rọrùn lágbára t'Ọlọ́run. Tó ọ̀rọ̀ tí mo fẹ́ ká sọ láàárọ̀ ìyàwó ẹ wá kọ́gbọ́n mo kí yín káàbọ̀. Ó náà ni agbẹ́sìgà àgbáyé mo kí ẹ púpọ̀. Mo rí fídíò kan, ọ̀rọ̀ ibú kọ́ leléyìí, ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí. In tó ń bá sọ tí ò bá yé á ṣàlàyé ẹ̀ fún ni. Báyìí ló ṣe rí lọ́dọ̀ tiwa. Tí ò bá dárúkọ ẹ̀sìn wa, a ní láti jáde ká ṣe fídíò fún. Ìdákọ ẹ̀sìn wa yẹn fídíò babaláwo kan wòlíì anaconda àbí sanakuda ni anaconda. Mo rí fídíò rẹ̀ kan. Ajé Abiola Shakira Olawuyi, ẹ jẹ́ bá ń share program yìí, ẹ bá wa share ẹgbọ́n mùsùlùmí káàkiri àgbáyé, ẹ bá wa share ẹ̀. Anaconda náà ni anaconda. Wòlíì tó mo ní sorry wòlíì kan o, babaláwo tó ní kí Saheed Shittu tó sọ pé tó bá kọrúkọ ààrẹ, tó bá kọ Allahu kalẹ̀ sílẹ̀ lẹ̀, òun á ní kó parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kí Ọlọ́run ó ṣàánú wa. Ọ̀rọ̀ rẹ̀ náà la mú wa. Hassan Kabir wòlíì kólú tí wòlíì ń kó sí mi lẹ́nu báyìí. Babaláwo anaconda, babaláwo tó gbọ́fá tó mọ́fá kéyékéyé. Allah akbar. Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kọ́lọ́run ṣàánú wa kí ojúmọ́ tì wá. Ẹ jẹ́ kí n play fídíò náà. Ẹ jẹ́ n play fídíò ẹ̀. Ẹ má gbàgbé láti support wa pẹ̀lú kẹ́ fún wa ní star. Wòlíì wa ó dà kan máa fáìn mi láàárọ̀ pẹ̀lú wòlíì tí mo ń dákọ̀ yìí. Àní anaconda, babaláwo anaconda. Bá a ṣègùn ó ṣe oúnjẹ àrí Remonola, bá a ṣègùn anaconda ẹ ṣe oúnjẹ àrí. Tí bá ti tún dákọ̀ wòlíì anaconda ẹ blọ́ọ̀kì mi. Tó bá ti mú mi dárúkọ wòlíì anaconda ẹ blọ́ọ̀kì mi. Ẹ jọ̀ọ́ mo kí Flashback TV, you are welcome. A ní tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn àgbùdọ̀ dákẹ́ lórí ẹ̀. Bí a bá ti fẹ́ parọ́ mọ́ Islam, tó bá ti fẹ́ parọ́ mọ́ Islam, tó bá sọ nǹkan rẹ tí è ṣe Islam ló bá wí, kò sí láti àwọn ní láti ó yá mo ti bẹ̀rẹ̀ program náà. Mùsùlùmí ò ní láti yọnu síbẹ̀. A má bàa ṣẹ́gun anaconda fídíò rẹ̀ tí mo wò, ó wá dárúkọ Islam ń bẹ, kódò dárúkọ àwa mùsùlùmí níbẹ̀. Mo wá fẹ́ ṣàlàyé ẹ̀ fún. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Ó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí yín o, kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa o. Gbogbo ẹni tó bá ń share program yìí láàárọ̀ yìí ẹ̀ ní máa padà sí aburú. Ẹ jẹ́ agbójú ayọ̀ sókè kájọ wo fídíò náà. Ó dà kí mo rí Smade, ìwọ náà wà ń bẹ Ọláìyá.
ẹ jẹ́ àjọ gbójú ayọ̀ sókè kájọ wo fídíò yẹn. Ẹ ṣé jàre Flashback TV ẹni tí ò bá ní star irú adé crown irú star nǹkan lání ẹ fún wa irú star yẹn kọ́ lání ẹ fún wa wọ́n á pín ní ẹ̀ ń sìn irú star ta ní kẹ́ fún wa wọ́n máa pín ní ẹ̀ nísìn ọmọ tó kú ti àbúgbò èèyàn ẹ bá mi kí Alhaji Musiliu Haruna Ìṣọ̀lá káàbọ̀ sí orí ètò wa ẹ jẹ́ bá ń wẹ́kọ̀mù wọn. Now Alhaji Musiliu Haruna Ìṣọ̀lá kú ìpalẹ̀mọ́ ọjọ́ Thursday inshallah tá a fẹ́ ṣe 40 ọdún tí bàbá wa the Apala legend bàbá wa Haruna Ìṣọ̀lá tí wọ́n jáde láyé 40 ọdún 40 years la ilaha illallah lágbára Ọlọ́run Thursday lágbára Ọlọ́run níjẹ̀bú Igbó ẹ̀yin fans ẹ̀bí nàjà tẹwà níjẹ̀bú Waterside ní Ìjẹ̀bú Òde ní Ìjẹ̀bú Mushin ní gbogbo Ìjẹ̀bú ẹ wá pàdé mi níjẹ̀bú Igbó ní ilé bàbá wa number 1 Haruna Ìṣọ̀lá Bello Street gbáàrẹ̀ ní Ìjẹ̀bú Igbó Ogun State inshallah tó a ní lecture mbẹ lágbára Ọlọ́run Alhaji Ajibise Abdulrazak Olúwaṣẹ̀san ẹ̀sà àmọ́ retí wa inshallah ara wọn tó máa gbà wá lálejò mbẹ nánu wọn lọ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa tó bá a ṣẹ́gun anaconda ọ̀rọ̀ rẹ ni mo fẹ́ sọ o ṣe rẹ́ anybody tó bá sọ̀rọ̀ tí ì bá ṣe ti ẹ̀sìn àní láti bú wọn ẹ kàn ṣàlàyé ẹ̀ fún wọn ni báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí gbọ́mìyé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ok wọ́n ní ká pín star a máa pín ní ẹ̀ ń sìn ọmọ tí ó pín ní ẹ̀ náà kọ́ láàrí yìí ni àní kó pín ní ẹ̀ àárí ẹ jẹ́ ń pè adúpẹ́ fọ́lọ́run Ọba Adi Crown, you are welcome, my brother. Thanks so much. Adi Crown. Adi Crown. Oh, ní láti bú wọn. Àníkọ́ ní kò pín ní ẹ̀. Àníkọ́ pín ní ẹ̀ sẹ́. Okay. Oh, ní láti bú wọn. Wà ní ó ní láti ṣàlàyé ni. Ẹ jẹ́ ká wo fídíò tó ṣe. Network ni o ẹ má bínú network ni yàgbé network yẹn ti mọ́ dúró báyìí the anaconda ẹjọ ẹ má okay good ẹjọ ẹ má bínú sí mi mo fẹ́ send the video yẹn láti bí Alhaji Abdulsalam Elias Olúwaṣanjọ́ wọ́n ló ti pin already okay fídíò yẹn rèé tó bàjẹ́ nínú kéèyàn mu ọtí kò sí kan tó bàjẹ́ bẹ́ẹ̀ kódà bí pásítọ̀ bá mu ọtí kó tó wọ ṣọ́ọ̀ṣì kó tó bọ́ sórí orí ọ̀tà kó tó lè máa preach tó bá mu ọtí kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ kódà bí àfọ̀ bá jó dà wá tó jó ẹbu tó fẹ́ lo oògùn tó fi ọtí ṣìnáàpù tó fi lo oògùn àbí ó jàsìjẹ tán àfọ̀ mu ọtí ṣìnáàpù ó mu sí kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ohun tí ọkàn rẹ̀ fẹ́ ohunkóhun tí ọkàn rẹ̀ fẹ́ òun ló ṣe yẹn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́
èèyàn kan ó béèrè ìbéèrè kan lọ́wọ́ mi kódà kì í ṣe èèyàn kan wọ́n pọ̀ lóríṣiríṣi tó máa ń béèrè ìbéèrè kan ní ọwọ́ mi kí ni ìbéèrè tó máa ń béèrè lọ́wọ́ mi yẹn ni pé wọ́n máa ń béèrè ipe ṣé ẹ̀ṣẹ̀ ni ọtí mímu ipe ṣé ó dáa kéèyàn máa mọtí ipe ṣé ẹ̀ṣẹ̀ ni ọtí mímu ṣé ó dáa kéèyàn máa mọtí àbí kò dáa. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún ẹ wẹ́ẹ́ bá a ṣègùn anaconda ó lẹ́nìkan béèrè lọ́wọ́ òun wípé ṣé ẹ̀ṣẹ̀ ni ọtí mímu ṣẹ̀ṣẹ̀ ni àbẹ́ṣẹ̀ kọ́ ṣó dáa àbí ò dáa lọ́dọ̀ gbogbo àwa mùsùlùmí àgbáyé ẹ̀ṣẹ̀ ò ní ọtí mímu. ọtí mímu ẹ̀ṣẹ̀ ni mùsùlùmí tó dárúkọ ló jẹ́ ń jáde wá explain fáwọn mùsùlùmí ọmọ ìyá mi o tó bá dákọ̀ Islam tó bá dá dú lọ́dọ̀ tí àbó dá dú lọ́dọ̀ ẹlẹ́sìn míì mo lè má sọ̀rọ̀ lé lórí àwọn mùsùlùmí tó dákọ̀ yẹn lọ́dọ̀ gbogbo mùsùlùmí olóríire mùsùlùmí alálùbáríkà mùsùlùmí gidi mùsùlùmí olóríire ẹ̀ṣẹ̀ ní ọtí mímu. ẹ̀ṣẹ̀ ni fún mùsùlùmí ẹ̀ṣẹ̀ gidi. fún mùsùlùmí o ẹ̀ṣẹ̀ ni o. òdodo ọ̀rọ̀ tó wà ń bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni o ó lè kúrò lára ẹ o gbódodo ọ̀rọ̀ ni o ẹ̀ṣẹ̀ ni mùsùlùmí lè máa mọ̀ excuse me tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè má mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o o tí wá mọ̀ láàárọ̀ yìí náà nù o ok ẹja fún ní benefit of that pé bóyá kò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ẹlòmíì lè má mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n fún mùsùlùmí ní Islam tí wà yìí o ẹ̀ṣẹ̀ òun lọ tí mímu òun ló mọ̀ láàárọ̀ yìí o pẹ̀lú tó confam pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. ẹ jọ̀ọ́ ẹ bá mi share program, ẹ bá mi tẹ love, like and share. ẹ jọ̀ọ́ ẹ bá ń gbọ́wọ́ lé love, like and share, please. ẹni ẹ lè má mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o but ó ti mọ̀ láàárọ̀ yìí nù ọba ní ọtí mímu ẹ̀ṣẹ̀ ni o ó yá continue bá a ṣe bù. ó wá ní ìkànnú wọn tó tún wá béèrè lọ́wọ́ mi pé ó ní púpọ̀ nínú àwọn ẹlẹ́sìn míì wípé púpọ̀ nínú àwọn ẹlẹ́sìn míì tún máa ń sọ̀rọ̀ sí àwọn oníṣẹ̀ṣe wípé ọlọ́tí ni wọ́n tó bá ti mọ tí wọ́n yó pé ìsọkúsọ náà wọ́n máa sọ wípé kò dá kí wọ́n máa mọtí ṣe wá rí ọtí mímu tẹ̀ ń wò yẹn kò kí ń ṣẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run ọtí mímu kò ń ṣẹ̀ṣẹ̀ níwájú. bá a ṣègùn anaconda lọ́dọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo àgbáyé Allah ọtí mímu ẹ̀ṣẹ̀ ni confam ẹ̀ṣẹ̀ Ọlọ́run wọ́ wa ó wọ́nu wa ó kì wá nílọ̀ Ọlọ́run ò dẹ̀ pé méjì ẹyọ kan ṣoṣo lọ́lọ́run Ọlọ́run ò pé méjì ẹyà kan ṣoṣo lọ́lọ́run ọba tó dá huwa Allahul mubdi bighairi bidayatin ọba tó já sí wípé al-mubdi ọba títí ń bẹ ti pẹ́ Ọlọ́run ọba o inú orúkọ Ọlọ́run ọba òní ọba títí ń bẹ ti pẹ́ òun náà ni ọba àkọ́kọ́ tí ó wàláyíza kọ́bílà huwa yón wàlá ayò bá dáwò wàlá mísìlá huwa yón tàdúmù kama yáwò. ẹ bá mi share program yẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ dáadáa. ọba tí yóò ní bẹ̀rẹ̀
Oya bá wa pin star yẹn ká àwọn èèyàn béèrè láti pin star yẹn please àwọn èèyàn béèrè ẹ̀. Ọba tí ò ní bẹ̀rẹ̀, ọba tí ò ní pé ìjọ kan ló bẹ̀rẹ̀ ọlá ẹ̀, ọba tí ò sì ní gbéjọba rẹ̀ lẹ̀ níjọ kan. Aṣíwájú Bọ́lá Tinubu ọdún 8 náà ní bọ́lọ́run bá kọ kádàrá ẹ̀. Bí president mi bá tún dé ọdún 8 náà ní bọ́lọ́run bá kọ kádàrá ẹ̀. Gbogbo gọ́fúnà ayé ọdún 8 ní bọ́lọ́run bá kọ kádàrá wọn. Sẹ́nítọ̀ àti ẹ̀tún máa lò bí ọdún 16 bọ́lọ́run bá kọ kádàrá wọn. Ṣùgbọ́n lọ́hun ọba tí wọ́n á dìbò fọ́lọ́hun kó tó máa jọba. Wọ́n dẹ̀ ní plan coup kún pé ẹ plan coup fọ́lọ́hun kárọ̀ lóyè. Lọ́dọ̀ Ọlọ́run ọba tá a wá sọ yìí, ọ̀dọ̀ Ọlọ́run ọba tá a wá sọ yìí, ọtí mímu ẹ̀ṣẹ̀ ni tó confam lélẹ́yìí. Ọ̀dọ̀ Ọlọ́run ọba tá a sọ yìí, ọtí mímu ni bá a ṣe gun anaconda, ọba tó dá ẹ, ọba tó dá mi, ọba tó dá ọkùnrin, ọba tó dá obìnrin, aṣẹ̀dá ayé, aṣẹ̀dá ọ̀run, ọba tí ń fún wa jẹ, ọba tí ń fún wa mu, ọba tó jí wa láàárọ̀ yìí, ọba. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ń ṣe bákàbákan bí. Nẹ́tíwọ́ọ̀kì yẹn bad láàárọ̀ yìí gan, ó bad. Ẹjọ́ ṣe ń rí wò báyìí. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa. Ẹ bá mi tẹ love, like and share, please. Ẹ bá mi invite àwọn èèyàn wọlé padà. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ni. Mo wà lórí program. Pípé yìí náà ni. Mo wà lórí program. Hello cartoon now. Hello. Yeah, ẹ bá mi share program yìí dáadáa, ẹ bá mi share ẹ̀, star yẹn náà láti pín nìyẹn. Tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a wá ń sọ lọ, bá a ṣe gun anaconda, lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ lọtí mímu, lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ò ní ọtí mímu. Ọlọ́run tó dá ẹ, tó dá mi, tó dá yí, tó dọ́run. Ọlọ́run tó dá yí, tó dọ́run, tó dá mi, tó dá ẹ. Bàbá wa ní kí ni àfi tó bá jásí pé ọba tún lọ́lọ́run míì lẹ́yìn Ọlọ́run o. Ọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n dárúkọ yẹn, ọtí mímu ẹ̀ṣẹ̀ ni o. Ẹjọ́ ṣe ń gbọ́ mi clearly báyìí. Tẹ́ bá ń gbọ́ mi clearly, mo need the comment yín. Tẹ́ bá ń gbọ́ mi clearly, I need your comment please. Star yẹn ni wọ́n ti pín nìyẹn. Ẹni bá fẹ́ fún 1 star, ó nù. Mashallah. Good.
wòlíì anaconda bá a ṣe gùn anaconda wá continue. tí kò tó bàdì nínú kéèyàn mu ọtí. ó ti kọjá bí àti ìdébẹ̀ but ẹ ká lọ síwájú díẹ̀. kalẹ̀ èèyàn kan ó béèrè ìbéèrè kan lọ́wọ́ mi kódà kì í ṣèèyàn kan wọ́n pọ̀ lóríṣiríṣi tó máa ń béèrè ìbéèrè kan ní ọwọ́ mi kí ni ìbéèrè tó máa ń béèrè lọ́wọ́ mi yẹn ni pé wọ́n máa ń béèrè yìí pé ìpè ṣé ẹ̀ṣẹ̀ ni ọtí mímu. àti dẹ lóhùn yẹn ọ̀ṣẹ̀ ni kò dáa. ọtí mímu ṣé ó dáa kéèyàn máa mọtí àbí kò dáa. kò dáa. so ṣe wá rí ó wá ní ìkànnú wọn tó tún wá béèrè lọ́wọ́ mi pé ó ní púpọ̀ nínú àwọn ẹlẹ́sìn míì ipe púpọ̀ nínú àwọn ẹlẹ́sìn míì tún máa ń sọ̀rọ̀ sí àwọn oníṣẹ̀ṣe wípé ọlọ́tí ni wọ́n tó bá ti mọtí wọn yó pé ìsọkúsọ náà wọ́n máa sọ ipe kò dá kí wọ́n máa mọtí ṣe wá rí ọtí mímu tẹ̀ ń wò yẹn kò kí ń ṣẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. ẹ mọ ti dẹ anaconda ọtí mímu ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run tó dá ẹ Ọlọ́run tó dá mi Ọlọ́run tó dá ayé tó dọ́run tó dọ́kùnrin tó dóbìnrin ọtí mímu ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run bá a ṣe gùn anaconda ọtí mímu ẹ̀ṣẹ̀ ni o. Ọlọ́run rárá nítorí pé Ọlọ́run fún ara ẹ̀ gan ló ṣẹ̀dá ọtí ǹjẹ́ níbo Ọlọ́run ti ṣẹ̀dá ọtí àtàrà ẹmu ni ṣùgbọ́n náà ló dá ẹmu tá a mu ṣùgbọ́n náà ló ṣẹ̀dá ẹ̀ látara ẹmu mímu ibẹ̀. bá a ṣe gùn anaconda YTV ọlá Ọlọ́run ó ní kí ni tó yín bẹ́ẹ̀ sá ò tún wá gbọ́ Yorùbá ò tún gbọ́ Yorùbá ò tún mọ̀ ọkọ ò mọ̀ ọkọ ò mọ̀ ọkà mo wo profile picture ẹ èwo leléyìí mo ń bọ̀ kí n tó block ẹ mo ń bọ̀ mo kọ́kọ́ fẹ́ gbé ẹ jáde náà káwọn èèyàn rí inú pókó ara ẹ YTV ọlá Ọlọ́run ò ń bọ̀ wá o wọ́n ì lọ o YTV bóyá èébú làwọn bú bí yìí nísìn èébú làwọn bú nísìn tó fi wá bí ò ń bọ̀. ó tún jáde gan ya zal jalali wal ikram TV tó kí n pọ̀ sí báyìí ni pé mo rí nǹkan tí mo fẹ́ káyé kan wò mo rí nǹkan kan tí mo wá fẹ́ káyé rí àwọn ayé lè má bá mi rí àmọ́ jẹ́ kí n jẹ́ káyé rí ètò mo wá bí láàárọ̀ yìí á jẹ́ káyé rí ṣe rí báyìí ẹ̀rí abẹ́ rí báyìí ṣe rí kí leléyìí YTV Ọlọ́run kí leléyìí ya zal jalali wal ikram kí ló gbé sórí yìí ìṣúrí àbí kíni àbúdégò ni ẹ̀kọ́ àwọn tó máa ń dégò kò yé mi ẹjọ́ sẹ́yìn ok èyí ò yé mi o kódà pé àwọn tó máa ń fa bóyá ẹ̀jẹ̀ I don't know ok ìjámọ̀ lélẹ́yà bí àwọn tó máa ok bóyá tí nǹkan kan bí ewo àbí nǹkan kan tó bá sọ síyàn lórí tó máa ń fi fa ẹ̀jẹ̀ ìdànù lára yàn ẹbọ tẹ́lẹ̀ yìí
kò yé mi o ìjámọ̀ ni àbí tó mi ò understand ẹ̀ okay èṣù kọ́ ẹ kọ́mẹ́ǹtì sí èṣù bèlèké kọ́ àwọn tí wọ́n ń dégò ó dé ìgò sórí láti lè fa ẹ̀jẹ̀ bóyá tí ẹ̀jẹ̀ bá bíbí ewo kan tó máa ń sọ síyàn lára tí ewo kan tó máa ń sọ síyàn lára tó bá kún bẹ́ẹ̀ ìjámọ̀ ni okay ó ti yé wa báyẹn èṣù kọ́ o ó kàn jọ èṣù lọ́ọ̀kan ni o ó jọ èṣù lọ́ọ̀kan ni o ìjámọ̀ ni wọ́n ń pè é èṣù kọ́sẹ́ ẹ má pè léṣù ó jọ èṣù lọ́ọ̀kan ni èṣù kọ́ ìjámọ̀ ni Islam gan faramọ́ kìí ṣèṣù bọ̀tí àbá ń wo lọ́ọ̀kan Yorùbá ló máa ń pè ní pé èèyàn dégò kọ́lọ́ lọ́jọ́ ìní kó ṣàánú wa ẹjá continue bí therapy method ni bí therapy method ó ní okay ẹjá wa kàn ẹjọ ẹ fún wa ní star top star ẹjá wa continue pẹ̀lú. ní àwọn èèyàn ti gbé ìmọ̀ tí wọ́n jáde pé kí company báyìí kó wáyé kó máa ṣọtí báyìí kó máa produce ọtí báyìí kó máa produce ọtí báyìí nítorí pé nínú bíbélì gan fún ara ẹ̀ ọlọ́run gan fún ara ẹ̀ gan ó sọ pé ká máa mu ọtí tó ní alcohol nínú ọlọ́run gan fún ara ẹ̀ gan sọ nínú bíbélì ṣùgbọ́n àwọn pásítọ̀ kì í ever preach débẹ̀ yẹn tẹ́ bá lọ sínú bíbélì Deuteronomy chapter 14 verse 26 ó ní náà owó ọwọ́ rẹ tó ohunkóhun tí ọkàn rẹ bá fẹ́ sí akọ màálù. sorry èmi ò mọ Bible nísìn Al-Qur'ani dẹ̀ sọ fún wa pé fas'alu ala dhikr in kuntum la ta'lamun ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ tẹ́yìn bá jẹ́ni tí ó mọ̀ ó sọ fún wa nísìn pé ká lọ sínú Deuteronomy àbí kí ló pè Deuteronomy jágbe sẹ́yìn padà sí ẹ̀ torí mi ó pa àwọn tó mọ Bible pé torí ó wà nù Bible pé Ọlọ́run sọ nù Bíbélì wípé ká máa mu ọtí tó ní alcoholic inú. chapter 14 verse 26. chapter 14 verse. Jákọ́ gbọ́ Bíbélì yẹn náà. akọ màálù tàbí àgùntàn tàbí ọtí wáìnì tàbí ọtí líle alcohol ló ń jẹ́ bẹ́ẹ̀ ọtí líle ẹnu pé Yorùbá Bible kẹ́ fi confam ẹ̀. ok confam o ti sọ báyìí màá wá pe àwọn tọmọ Bible tani kí n pè náà ẹ jẹ́ n pè malam tọ́lọ́mbá ní kí wọ́n ráyè Deuteronomy chapter 14 malam dẹ̀ bísí o wọ́n bísí nọ́mbà wọn o ṣé malam ṣe prógámù lọ́wọ́ èrí pẹ̀pẹ́ ọtí líle. mo ti gbọ́ ìṣòro àwọn fẹ́ pe ẹni tó mọ̀ nípa Bible ni bó wà nù Bíbélì malam is busy Deuteronomy chapter 14 verse 16 Deuteronomy chapter 14 àzẹ́kọ̀ Bíbélì náà tún wá rèé sọ̀rọ̀ Ọlọ́run níṣá ní aspect kan àwọn kan lọ́rọ̀ Paul ni gbàtẹ́ mi ò mọ̀ ń pa Bíbélì mi ò lè sọ̀rọ̀ ń pa ẹ̀ mo ń pẹ́ tó mọ̀ ń pa Bible ok ẹjá máa bá lọ malam bisi bóyá kí wọ́n tó ṣe tán wọ́n á lè. àkọ́kọ́ náà ń gbọ́ sọ pé kí a ná owó wa ká fi mu ọtí so àmupara òun lọ́wọ́ bá ò fẹ́ nítorí pé nínú odù Ifá gan báàkì ẹ̀ wípé ó ní nínú odù Ifá jẹ́ kó yé wa pé
sì lò adífá fún ọlọ́fin tí ọ̀rọ̀ kan gbà nínú jẹ́ wọ́n ní kó káragídí ẹbọ ni kó ṣe bọ́mọdé bá mu méjì méjì àwọn àgbàgbà mu mẹ́ta mẹ́ta wọ́n ní kó sọ̀rọ̀ tí gbanú ọlọ́tí jẹ́ nítorí pé téèyàn bá wà nínú my brother dákẹ́ oní bíbélì oní ẹmutí kò kàn mí oní ifá ní ẹmutí kọmọdé mu méjì kágbà mu mẹ́ta kò kàn mí kọmọdé mu méjì kágbà mu mẹ́ta nínú fá nínú bíbélì méjèèjì yẹn ò kàn mí ibi tó ti kàn mí nísìn màá wá ṣàlàyé ẹ̀ fún ọ. ọtí tí ó rí ìkọ̀kọ̀ tó ń bànú jẹ́ tí ẹni ẹ bá mu ọtí ìdí mọ́mẹ́ǹtì yẹn tó ń bànú jẹ́ àkọ́kọ́ ọtí yẹn àkọ́kọ́ gbé kúrò nínú ayé ẹ̀ so kò sí nǹkan tó bàdì nínú kéèyàn mu ọtí kò sí nǹkan tó bàdì bẹ́ẹ̀ kódà bí pásítọ̀ bá mu ọtí kó tó wọ ṣọ́ọ̀ṣì kó tó bọ́ sórí orí. jákẹ́ tàlélẹ́ yìí náà hello mo wà lórí program tẹ́ bá ti pè mí lákọ̀ọ́kọ́ tí bá ti kọ́ tiẹ̀ please ẹ má try mi lẹ́lẹ́kejì mọ́. kó tó lè máa preach tó bá mu ọtí kò sẹ́sẹ̀ ẹ̀ bẹ́ẹ̀. sọ dákẹ́. kódà bí pásítọ̀ bá mu ọtí kó tó wọ ṣọ́ọ̀ṣì kó tó bọ́ sórí orí ọ̀tà kó tó lè máa preach tó bá mu ọtí kò sẹ́sẹ̀ ń bẹ̀. kódà bí àfọ̀ bá jó dà wá tó jó ẹbu tó fẹ́ lo oògùn tó fi ọtí ṣìnáàpù tó fi lo oògùn àbí ó jàsìjẹ tán àfa mu ọtí ṣìnáàpù ó mu sí kò sẹ́sẹ̀ ń bẹ̀. ohun tí ọkàn rẹ̀ fẹ́ ohunkóhun tí ọkàn rẹ̀ fẹ́ òun ló ṣe yẹn. yes ibi tó ti kàn mí nìyẹn ibi tọ́rọ̀ yẹn ti wá kàn mí nù sọrí ifá ni ẹmutí ni ifá sọ pé kẹ ẹmutí kò kàn mí bíbélì ní kí àwọn kìrìsìtẹ́nì mutí kò kàn mí èyí tó kàn mí lélẹ́yìí onítàáfà bá jódà wá ìtumọ̀ tó sọ ni pé táàfà bá ṣe oògùn tán dàwá yẹn oògùn ló ń jẹ́ bẹ́ẹ̀ táàfà bá ṣe oògùn tán ẹjọ́ bá ń ṣe àpúrógrámù yìí o Òjó Sunday kò kàn mí gbogbo kan lọ sínú báìbù kò kàn mí torí mi ò mọ̀ ń pa ẹ̀ Christian lè mú mùsùlùmí ọmọ ìyá wa mùsùlùmí ẹgbẹ́ mi ni mò ń bá wí bá a ṣe gun anaconda dẹ̀rẹ́ tí ò bá dákọ̀ mùsùlùmí tí ò dákọ̀ àfáà kódà mi ò ní analyze fídíò ẹ̀ yìí bá àfáà bá jódà wá ìtumọ̀ rẹ̀ pé tá àfáà bá ṣe oògùn tán kó wá gbé ọtí ṣìnáàpù báyìí kó wá fi lò ó ní kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ bá orí burúkú number 1 orí burúkú pro max ni orí burúkú pro max bá àfáà bá sá jẹ àṣejẹ tán kó wá gbé ọtí ṣìnáàpù kó fi lò ó another orí burúkú pro max. àfà ṣìnáàpù bá a ṣe gun anaconda come closer máa ṣe tọrọ ifá rẹ pẹ̀lú kọ́má mọtí kọmọdé mu méjì kágbà mu mẹ́ta bá a ṣe gun wàá gbọ́ number 1 ọtí mímu gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ ni tọ́lọ́ndẹ̀ kíwá nílọ́nú alukùránì wípé rijison min amali shaitan fajtanibuhu àṣẹ ni ọlọ́ni ẹ̀gbin ni lọ́tí min amali shaitan nínú ìwà ìṣù ni inú iṣẹ́ ìṣù ni fajtanibuhu ọlọ́ni mo pa yín láṣẹ ni o ijtanibuhu ẹ jìnnà sí pátápátá wòlíì anaconda bá a ṣẹ́gun anaconda an abi dardahi radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ yìí wá
látọ̀dọ̀ Abu Dardai òun ni ló gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá. Awsani khalili sallallahu alayhi wa sallam. Ó ní olólùfẹ́ mi tí mo fẹ́ràn jù ní ayò mi ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó lá Ànábì ṣe wáàsí fún mi, ó kì mí nílọ̀, ó bá mi sàsọ́lẹ̀ ọ̀rọ̀. Kí la Ànábì sọ? Ànábì ní la tashrabul al-khamra, la tashrabil khamra. Ànábì ní má mu ọtí o, má mu ọtí o, má mu ọtí o. Fa innaha miftahu kulli sharrin. Torí wípé ọtí gangan ni kọ́kọ́rọ́ gbogbo aburú ayé, gbogbo aburú ayé, kọ́kọ́rọ́ aburú ayé, kọ́kọ́rọ́ gbogbo aburú láyé, ọtí ni kọ́kọ́rọ́ ẹ̀rí, kọ́kọ́rọ́ aburú ayé ọtí ni. Oh, bá mi share programu yìí sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam. Ìpìlẹ̀ gbogbo aburú láyé ọtí ni kọ́kọ́rọ́ ẹ̀. Bó bá mu títán oríire ò ní pé ọtí lè tiẹ̀ débi ṣìnà, ọtí ó lè tiẹ̀ débi kó lọ jalè, ọtí á tiẹ̀ débi kó bá ọmọ rẹ̀ sùn, ọtí lè tì ọ́ débi kó mú ìgò kó pa mọ́yàn lórí. Miftahu kulli sharrin, kọ́kọ́rọ́ gbogbo aburú láyé ọtí ni. Sallallahu alayhi wa sallam. Wá ṣoògùn tán, wá gbé ṣìnáàpù, wá mú, wá ń ṣe orí ibú ni o. Fún mùsùlùmí o. Mi sọ àwọn ẹlòmí o, ẹlẹ́sìn mi o. Fún mùsùlùmí ni o. Bàbá orí burúkú gbáà ni. Torí pé wà tọ ìyàwó ẹja, ìwà àtọ̀rẹ́ ẹja, ìwà àtọkọ rẹ̀ ẹja, ìwà àtẹnìkankan já. Wà ó pé kí ni ó ti ń dá mi láàmú, wáyé tí mo bá yíwú ẹ fún mi, ó yẹ ẹ bá mi ra kí ni máa mú yẹn tó wọn sọ pé àwọn òórùn sùn yìí. Kí lórúkọ títọ́ máa mú tọ́bá láwọn òórùn sùn yìí. Kí lórúkọ tí yẹn náà o. Táwọn kan láwọn máa mú lálẹ́ táwọn bá fẹ́ sùn. Ẹlòmíà nítorí kóun lè rọrùn sùn, òun mú gò méjì àbó òun mú gò kan, kí lórúkọ tí yẹn o. Kí lórúkọ ẹ? Búlẹ̀tì kọ́, kìí ṣe búlẹ̀tì kọ́. Captain Jack, àsọ́kan náà tún jẹ́ bẹ́ẹ̀. Captain Jack lórí ìbú ọtí. Trophy ọtí olórí ibú ọtí lòun náà, Origin olórí ibú ọtí lòun náà, 33 olórí ibú ọtí ni, Trophy olórí ibú ọtí ni. Olórúkọ ọtí yẹn ṣe Trophy ni, Trophy kọ́ olórí ibú sẹ́ẹ̀tì olórí ibú kan náà ló gba àwọn eléyìí o. Ìdẹ̀rántí mọ́ o. Guinness, ṣe Guinness ní ṣá. Guinness, Stout, ó ṣe jàre, Stout, Nuruddin Sulaiman. Zona ni Guinness Stout. Dọ́là kò yẹ dọ́là nǹkan tá à ń tíìchì mi, ẹ má bu ẹ má dẹ̀ má block ẹ̀ ká ṣàlàyé fún un bóyá ó ṣẹ̀ṣẹ̀ join ni. Bí Anaconda tó bá preach pé kí àwọn oníṣẹ̀ṣe máa mọtí kò kàn wá, tó bá preach wípé káwọn ànọ́dẹ̀ ẹ̀sìn mi máa mọtí kò kàn wá. Nínú fídíò yìí ó sọ síbẹ̀ wípé káwọn mùsùlùmí máa mọtí, káàfáà mọtí ẹ̀ṣẹ̀ kọ́, adẹ̀ láti sọ pé ẹ̀ṣẹ̀ ni. Ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí. Dọ́là wọ́n ní kó fi làákàyè farabalẹ̀ kó gbọ́n tá à ń wí, làákàyè ní ojú balẹ̀ kó gbọ́n tá à ń sọ ń bí. Àti sọmọnú ọ̀rọ̀ tó bá já sí wípé ó bá sọ fẹ́sìn wọn, wàláhì kò kàn wá. Mùsùlùmí tó mú mọ́ tó dárúkọ mọ́ kó fi àwa ìsìláàmù lẹ̀,
là ń ṣàlàyé fún pé kò rí bẹ́ẹ̀ ṣé ìjà wá dànù eléyìí leave Muslim alone jọ ìjà dànù eléyìí ǹjẹ́ mo sọ ń sìn pé bóníṣẹ̀ṣe kan bá mutí yóò ṣẹ̀wọ̀n àbí yóò ṣe kíní kan no kò kàn mí just clarification ni kò kàn mí kó má bà faith àwọn mùsùlùmí wa kó má bà faith àwọn mùsùlùmí wa jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ tí ò bá dákọ̀ mùsùlùmí tí ò dákọ̀ Islam àní pàṣí fídíò ẹ̀ kíkíní kan dẹ̀ wọlé kájá má gbogbo ara jẹ́ kó lè gbà afá mi lè dákẹ́ kó máa sọ nǹkan mi o àwọn ò ní dákẹ́ lórí bí without tí ó dẹ̀ mímú èébú dání wọ́n ní kó fi làákàyè kó farabalẹ̀ bí a bá tiẹ̀ ókè bí a bá join program kan tí a bá join program kan bóyá o ṣẹ̀ṣẹ̀ join yẹn wàá wá jẹ́ kí làákàyè rẹ kó calm down láti wo pé jẹ́ kí n tiẹ̀ listen ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú márùn-ún mo fẹ́ mọ tí wọ́n sọ ń bí ó kàn lè ṣàdédé máa jábọ̀ láti ibìkan bí ẹni tí olókùn lọ́rùn kó kàn jáwọ́ inú ńlé èyí jáwọ́ lé ńlé wọ́n á mú lólè ní ìdẹ́fẹ́ blọ́ọ̀kì ẹ ó jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ báyìí kó o lè kí wọn náà lè lẹ́kọ̀ọ́ ṣé kí wọ́n dákẹ́ kó máa mislead àwọn èèyàn wa ni wọ́n tún wá gbọ́n tá Ànábì sọ bá a ṣe gùn anaconda nípa àwa mùsùlùmí wọ́n á gbọ́n tá Ànábì sọ ẹ̀dàkùn ẹ fi dọ́là lẹ̀ ẹ̀yin ẹ máa listen ẹ máa comment lórí kíní ẹ̀ mọ́ kò tí comment tí ò dá a ti ṣàlàyé ẹ̀ fún ìyá wa àdúnífọ̀ṣọ́ you are welcome ma tún wá gbọ́n tá Ànábì sọ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní la tujalisu ẹ̀fílẹ̀ okay Ànábì ní la tujalisu sharrabal khamri la ilaha illallah la ilaha illallah la ilaha illallah mùsùlùmí tí máa mutí mọ̀ sórí burúkú o àfáà tí bá máa mutí ó máa sórí burúkú o ó máa ṣe ayé wa o àfáà tí bá máa mutí máa ṣe ayé wa o ó máa ṣe orí burúkú láyé àti lọ́run o àfi tó bá túbá o àfi tó bá jáwọ́ ń bẹ̀ o àfi tó bá túbá tó bá jáwọ́ ń bẹ̀ o Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní la tujalisu al-sharrab al-khamri Ànábì sọ wípé ẹ má jókòó tí gbogbo ẹ tí bá mutí ẹ má jókòó tí wọn ìwọ kọ́ ló mú o ìwọ kọ́ ló mú o Ànábì ní ẹ má jókòó tí wọn wala ta'udu maridahum kódà ẹni bá síkì láàrin wọn ẹ má lọ kí wọn wala tashhadu janaizahum kódà tá bá kú ẹ má débi òkú wọn wa inna sharibal khamri yaji'u yawmal qiyamah masudan wajhahu torí kí gbogbo ẹni bá mutí kú gbogbo ẹni tó bá mu ọtí tó fi kú tó bá dijọ́ ń gbé al-qiyamah Ànábì sọ wípé wọ́n á gbé irú ẹni bẹ́ẹ̀ wá muswaddan wajhahu gbogbo ojú ẹni bẹ́ẹ̀ yóò dúdú ni tí gbogbo ojú àwọn èèyàn bá mú ní ìmọ́lẹ̀ ẹni bá mutí tó fi kú níjọ́ gbé al-qiyamah ojú rẹ̀ ó dúdú ni mudlẹ́ an lisanahu wọ́n á wá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ báyìí wọ́n á fi so ahọ́n rẹ̀ ahọ́n tó fi mu ọtí ni ahọ́n tó fi mu ọtí ni wọ́n á fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n á fi so ahọ́n rẹ̀ alasọdiri wọ́n á fa ahọ́n yẹn wọ́n á fa ayọ̀ jáde báyìí wọ́n á so mọ́ àyà rẹ̀ máa mu trophy máa mu ẹnikẹ́ni àbí kílẹ̀ tó pè máa mu stout máa mu Captain Jack máa mu DJ Jack máa mu DJ YK gbogbo tó bá lè mọ̀ máa mu
mùsùlùmí òsàgbákò. kullu ma ra'ahu wa arafahu annahu sharibul khamr gbogbo ẹni jọmọdé kíámọ̀ gbogbo ẹni bá wá ríru wọn ẹ ti mọ̀ pé ìjọ àwọn eléyìí ìjọ àwọn ọlọ́tí ni. Ànábì ló sọ bẹ́ẹ̀. Bá a ṣe gun anaconda bí mùsùlùmí àbá àfà ti bá mutí èèwọ̀ ní. Kódà ẹ̀yin dẹ́ máa fọtí kí àgbo èèwọ̀ ni o, má bá wọn dán o, gbogbo ẹ̀yin afọtí kí àgbo orí burúkú ni o. Gbogbo ẹ̀yin afọtí kí àgbo orí burúkú ni o. Ṣé pé àgbo ìwòsàn làgbo. Àgbo fúnra rẹ̀. Sorry. Àgbo fúnra rẹ̀. Ẹjọ́ jẹ́ kí sáré pé ẹni tó ń pè mí yìí. Àgbo fúnra rẹ̀. Ìwòsàn ni. Tó ń pè mí ẹni sáré pé driver tí mo ránṣẹ́ ni. Mo ń bọ̀ wá ṣàlàyé ẹ bá mi share ẹ jọ̀ọ́. Hello. Ẹ jọ̀ọ́ má bínú. Driver tí mo ránṣẹ́ ló ń pè mí. Now, ẹ bá mi share program yìí ẹ jọ̀ọ́. Àgbo jẹ̀díjẹ̀dí, àgbo fúnra ẹ̀ ìwòsàn ni. Gbọ́ mi yé. Àgbo fúnra rẹ̀. Ẹ pé kò sí tí ń jágbo ju àwọn igi lọ. Àwọn igi bóyá igi kíníkan, ewé kíníkan láàpò papọ̀ tá à ń lò fún jẹ̀díjẹ̀dí. Wọ́n wá kí àgbo yẹn kalẹ̀. Ẹ wá fi ọtí kì í. Ọtí. Àgbo yẹn fẹ́ ṣiṣẹ́ bóyá ọ̀pẹ́ yìí ń dùn yín ni o. Bóyá jẹ̀díjẹ̀dí ni o. Bóyá inú kan run yín ni o. Bóyá kíní kan ṣe yín ni o. Wọ́n wá sọ pé ọtí lẹ́ẹ̀fì kì í. Ẹ wá fọtí kì í. Gbogbo ẹni bá dán wò tó bá mú orí burúkú ni. Torí pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì takò. Ma ja'ala Allahu shifaakum fima harrama alaykum. Ànábì ní Ọlọ́run ní mi ò fi ìwòsàn yín síbi ntèmi Ọlọ́run tí mo ṣe léèwọ̀ lé yín lórí. La ja'ala shifaakum fima harrama alaykum. Ntèmi Ọlọ́run bá ṣe léèwọ̀ lé yín lórí lọ́tí ìyìn wá fi ìwòsàn yín síbẹ̀. Kò sí àgbo tó bá fẹ́ kì láyé fómi kì í. Kódà ó tún lómi kan tá máa ń pè lómi kan. Omi kan yóò dà pé omi tó bá ṣe lára ògì. Wọ́n a máa fi kì àgbo. Jẹ́ tó wá fún ẹ ní advice. Jẹ́ kí n fún ẹ ní nǹkan méjì tó máa tètè mú iná gidi wá fún ẹ. Tó máa mú rìsọ́ọ̀tì gidi wá fún ẹ. Tó máa mú rìsọ́ọ̀tì oríire wá fún ẹ, nǹkan méjì ni. Sórí àgbo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islam tako ká máa gbó. Èèwọ̀ ọbẹ̀ náà ni pé má fọtí kì í. 7up máa lò ó. Àmọ́ tó bá tún wá fẹ́ tó bá wá tún wá fẹ́ jẹ́ kí kíní yẹn kó tètè tún múná lọ sí Èkó ọkọ̀ lọ́bí tó ti ń ta Muslim medicine, Islamic medicine. Lọ ra omi Zemzem níbẹ̀ ó wà nù ké báyìí.
ra omi Zemzem táṣírí ẹ̀ bá bò sórí omi Zemzem yẹn tó fúnra rẹ̀ ìwòsàn ni omi Zemzem ìwòsàn ni wá tún wá fi omi Zemzem tó dà mọ́nú àgbo ha instead tí wàá fi wá mu ọtí orí burúkú tí wàá wá torí ẹ̀ tí wàá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní ẹ̀sìn ládùúgbò ó wá mọ títàn wá ńlá tọ́mtọ́m kó má bàa rùn lẹ́nu rẹ̀ orí lórí burúkú ni ọ́ òdodo ọ̀rọ̀ làwọn sọ fún ọ tó bá wù ọ́ sọ pé wọ́n ń bú ẹ ìwọ ni kò jáwọ́ mẹ́ẹ̀. Wòlíì bá a ṣẹ́gun anaconda ìwọ̀n bóyá bá a ṣẹ́gun ní ọbọ̀tí Mr. Anaconda èèwọ̀ ni ọtí mímu fáwọn mùsùlùmí èèwọ̀ ni èèwọ̀ gidi dáa dúró lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe o lè láwọn àfáà tẹ jọjọ́ rẹ o lè láwọn àfáà tẹ jọjọ́ rẹ o kọ́ máa mọ tí o wọ́n yẹ sáfà o wọ́n yẹ ṣe mùsùlùmí o wọ́n kàn pera wọn ní olóko àfà làwọn yẹn o wọ́n yẹ sáfà o Islam takò bákan náà tí wọ́n á gbọ́ o ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam tá ànábì tún sọ fún wa ànábì ní kullu muskirin haramun gbogbo ohun tó bá lè mú láyé bẹ́ẹ̀ ni ẹ wo ìtọ̀rànkúnmí ẹ try láti máa ẹ wo ìtọ̀rànkúnmí yẹn camel urine la ilaha illallah confirm gidi ni ìtọ̀rànkúnmí wallahi mo ní nlé dáadáa tí máa mú ìtọ̀rànkúnmí lọ ra ìtọ̀rànkúnmí yẹn lọ sọ́dọ̀ àwọn lọ sí ibi abatíọ̀ nìkan fún ẹ ní ìtọ̀ ìrànkúnmí kó wá bu díẹ̀ sínú cup wá bu ọ̀pọ̀lọpọ̀ oyin gidi kó wá dà sí kó dá oyin gidi sí ìtọ̀rànkúnmí kó wá wọ́ ọmọ ẹ̀ gbé sínú microwave kó gbóná kó wá mú àwọn confirm ni o confirm tún wá gbọ́ Ànábì ní kullu muskirin haramun gbogbo ohun tó bá lè mú láyé gbogbo nǹkan tó bá lè mú tó lè máa fa kó máa hún ríra èèwọ̀ ni o gbogbo ohun tó bá lè mú láyé tó lè máa fún tó lè máa mú estaga tí wàá mú tán tí wàá máa mú estaga igbó ni o ìmúkúmu ni o drọ́ọ̀gì ni o ọtí ni o tó lè máa mú estaga èèwọ̀ ni mùsùlùmí ò gbọdọ̀ dédé ẹ̀ ìtì ṣe mọ̀ pé tó bá lo gíláàsì sójú àwọn ọmọdé ń gbà táwọn kékeré tó bá lo gíláàsì kí ni gọ́gù yẹn tó bá lo sójú báyìí tí ilẹ̀ máa ga lójú rẹ̀ tó àmà gbẹ́sẹ̀ báyìí lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ohun tó bá lè máa mú tí ọ̀nà di méjì mọ́ lójú tíyà rẹ̀ jọ bàbá rẹ̀ tọ́mọ rẹ̀ wá ń jọ ìyàwó rẹ̀ èèwọ̀ ni o ìdí tó fi ta kọtínù inna ala Allahi azza wa jalla ahada ọlọ́run tẹ́ rí yẹn ó ṣàdéhùn liman yashrabul muskira gbogbo ẹ̀dá tó bá lọ mú nǹkan tó lè tí ó lè máa rí 2 gẹ́gẹ́ bí 10 an yaskiyahu min tinatil khabal qalu ya rasulallah wa ma tinatul khabal qala arkuha linnar ọlọ́run ṣàdéhùn pé gbogbo ẹni tó bá ti lè máa mu tí àbí tó lè máa mu nǹkan tí ó lè mójú ẹ̀ yí padà Ànábì sọ wípé irú ẹni bẹ́ẹ̀ mo ti ṣe ládéhùn tó bá jẹ́ bọ̀dà kíyámà wọ́n fúnru ẹni bẹ́ẹ̀ ní omi iná mu oògùn àwọn omi iná ni ẹja pé bẹ́ẹ̀ tó ní agbára
wọ́n fúnru ẹni bẹ́ẹ̀ lómi iná ó ní wọ́n fúnru ẹni bẹ́ẹ̀ mu bẹ́ẹ̀ ni bàbá Sheikh Musa inú rìdọ́ àtúbọ̀tán ayé ló dé kí Ọlọ́run lọ́jọ́ ìní kó là wá ń bẹ̀ ni o ìdí ẹ̀ wòlíì àna bá a ṣe gùn anaconda ọ̀rọ̀ tó sọ yẹn fáwa mùsùlùmí kò rí bẹ́ẹ̀ o. èmi ni prophet anaconda ibà ṣe. prophet. kò sẹ́sẹ̀ ń bẹ̀ kódà bí àfa bá jódà wá. kò ní dáa fáfá tó jódà wá tó tó wá fọtímù kò ní dáa fún. nínú Ifá jẹ́ kó yé wa pé ó ní inú mọ́nú ẹ̀yìn mẹ́yìn ọ̀rọ̀ gbogbo níṣe wọ́n sílùú adífá fún ọlọ́fin tí ọ̀rọ̀ kan gbà nínú jẹ́ wọ́n ní kó káragirí ẹbọ ní kó ṣe bọ́mọdé bá ìbá àjẹ́ ọlọ́fin ìbá àjẹ́ gbẹ́dá kò kàn wá ìbá àjẹ́ ṣẹ́rí ọlọ́fin kò kàn wá. téèyàn bá wà nínú ipò kan tí ó rí nǹkan tó ń bà nínú jẹ́ tí ẹni ẹ bá mu ọtí ìní mọ́mẹ́ǹtì yẹn tó ń bà nínú jẹ́ yẹn ọtí yẹn àkọ́kọ́ gbé kúrò nínú ayé ẹ̀. ok bẹ́ẹ̀ bá mu ọtí tó bá mu ọtí bóyá ó rí ìbànújẹ́ kan ó wá mu ọtí yó sam mọ́mẹ́ǹtì yẹn ó ń gbádùn ọtí yẹn ìbànújẹ́ yẹn ọtí yẹn àkọ́kọ́ gbé ìbànújẹ́ yẹn kúrò jọ tó bá wá jí tó ti bá dá lójú ẹ̀ ṣé ìbànújẹ́ ò tó ní padà ó jẹ báǹkì lówó wọn wá ń sìn ọ lówó wá bẹ̀rẹ̀ sí ni mutí yó gbèsè rẹ nìwọ ló sàn tó bá jí padà àwọn ọlọ́pàá ń dúró de ọ lẹ́nu ọ̀nà ó jẹ́wọ́ lé láńlọ́ọ̀dún ní ọmọ wa wá mọtí yó ó ti sùn lọ bó bá jí padà láńlọ́ọ̀dún dúró de ẹ lẹ́nu ọ̀nà ó jẹ́ ó pè àbí páńpè lówó ó wá mọtí yó nígbà tó bá jí padà páńpè àbí ó pè wọ́n ń bẹ lẹ́nu ọ̀nà lè rẹ̀ àbágbákò ní òtún kó bá ọ àgbákò burúkú ní òtún kó bá ọ alítọ́lọ́mbá ti ní òdá kò dáa ní gbogbo tọ́lọ́mbá ti ní aburú ni ọlọ́ni ẹ má dé bẹ́ẹ̀ ẹ sá fún bí ẹ bá fẹ́ ṣoríire o kéèyàn sá fún o prophet anaconda. kò sí nǹkan tó bàdì nínú kéèyàn mu ọtí kò sí nǹkan tó bàdì bẹ́ẹ̀ kó bí pásítọ̀ bá mu ọtí kó tó wọ ṣọ́ọ̀ṣì kó tó bọ́ sórí orí ọ̀tà kó tó lè máa preach tó bá mu ọtí kò sẹ́sẹ̀ ń bẹ̀ kódà bí àfa bá jódà wá tó ju ẹbu tó fẹ́ lu oògùn. gbẹ́nu ẹ̀dá kẹ́nà sọ́rí ẹnìkan kí lórúkọ ẹ̀ ìwọ dọ́là ẹ̀kan tó wálẹ̀ kan sí làákà rẹ ó ti wá farabalẹ̀ báyìí ìyẹn ní bá àfa nígbà tó dákọ oníṣẹ̀ṣẹ̀ tó dákọ pásítọ̀ kò kàn wá nígbà tó dákọ àfa ní simoni láti ṣàlàyé ẹ̀ fún Robert Anaconda àfa yìí mọ tí o àfa yìí ṣe gbogbo orú nǹkan báyẹn o àfa tó bá ṣe iṣẹ́ àfa ò kì í ṣe mùsùlùmí o ìdí tí mi ò fi ní blame ẹni wípé o mà yàtọ̀ láàrin Islam kò yí ẹ Islam ò yí ẹ I can't blame you because n táwọn yẹn ń pè ní Islam fún yín kọ́ ní Islam n tí Islam sọ ni pé ọtí mímu ò dáa n tí Islam sọ nìyẹn pé ọtí mímu kò dáa Quran dẹ̀ báàkì ẹ̀ àdìsí ànábì báàkì ẹ̀ láti ní lọ Prophet Anaconda tẹ́ bá rẹ̀ nìkan kan tó wá sọ fún yín pé ọtí dàwa kìíní kan kìí ṣe ìlànà mùsùlùmí o Anaconda ìlànà mùsùlùmí kọ́ o ìlànà mùsùlùmí kọ́ o lọtí mímu wà o brọ́dà mi ìlànà mùsùlùmí kọ́ o ó lè jẹ́ lànà tí yín o ó lè jẹ́ lànà àwọn ẹ̀sìn mi o àwọn tó pẹ̀lú ẹlẹ́sìn mi o but Islam ìlànà tí wà kọ́ o àlàyé tí mo ní kí wá ṣe fún gbogbo ọmọ mùsùlùmí nìyẹn ọmọ mùsùlùmí lọ sáfọ́tí o ní máa ń kórí burúkú bá ní níwájú Ọlọ́run ni o nítọ́lọ́run bá ti ní òdà kò dáa ni àìsàn tí ó bá wa tí wọ́n wá sọ fún wa pé ọtí lókùtà máa mu ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí wa o tó bá ní ìgbàgbọ́ dáadáa àgbo tí wọ́n fún ọ tó ní o fọtí kì í ní wọ́n fomi kì í àgbo tí wọ́n fún ọ tó ní ọtí ni kò fi kì í yẹn my brother lọ fi omi kì í kó wá jẹ́ ìdísàgbára Ọlọ́run sórí ìgbàgbọ́ láńká ẹlòmíì wà flexible gan ẹlòmíì bá ta nǹkan díẹ̀ sí ti rí báyìí yóò yí lórí ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ di wèrè má sọ̀rọ̀ ẹ̀ dọlọ́tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ dọlọ́tí
àánú Ọlọ́run máa jìnnà sírú ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ni o. Oyin gan ṣiṣẹ́ gan. Ẹlẹ́kẹ̀jì máa jẹ́ ká tàn ẹ́ gbogbo àwọn tó sá mutí náà kọ́ ni wọ́n ń lówó lọ́wọ́ ni story ni o. So owó yẹn ti bá wọn kalẹ̀. Gbogbo ẹni tí bá mú Ọlọ́run á yọ kó lẹ́mìí o. Gbogbo ẹni tí mùsùlùmí tó sì kú bẹ́ẹ̀ ti mú Ọlọ́run yọ kó lẹ́mìí o. Kò sí wòsàn ń bẹ, kò sóríire ń bẹ o. Wallahi Ọlọ́run yọ kó lẹ́mìí o. Ọlọ́run á yọ kó lẹ́mìí o. Ọlọ́run á gbà yín bẹ́ẹ̀. Àwa tá kì í mú àpadà sí burúkú ò ní bá wa. Tí a wá ṣe pé ọtí lókù tá a máa mú Ọlọ́run má jẹ́ ká padà sí burúkú bẹ́ẹ̀ kó bá gbogbo wa o. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillah rabbil alamin. Owó dùn ní òkè púpọ̀. Assalamu alaikum.